Assalamu alaikum wa rahmatullahi ta'ala barakatuhu. Mo ń kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa káàkiri àgbáńlá ayé pé assalamu alaikum wa rahmatullahi ta'ala barakatuhu. Lẹ́yìn kíkí tí a mọ̀ kí tàn lónìí yìí, ohun tí a fi sọ̀rọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa òun náà là ń pè ní ọ̀dájú ni kú o episode 2. Wallahi ikú dájú púpọ̀ ṣùgbọ́n kìí ṣẹ̀bi ẹ̀, wallahi kìí ṣẹ̀bi ẹ̀. Ọlọ́run ti sọ fún sẹ́ńlá síwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú al-Qur'an, èyí tọ́lọ́run fi rán òun sẹ́ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé ìrẹ́ ànábì mi, ìrẹ́ òjíṣẹ́ mi máa sọ fún gbogbo àwọn àlìwúmọ̀ rẹ pé àyà al-Qur'an lélẹ́yìí. Nínú àyà kan Ọlọ́run ní ìrẹ́ aṣáájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa wípé kullu nafsin sa'iqatul maut, dájúdájú gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan pátá òun náà ní ọ̀tọ̀ kú o. Àwọn dábàá tọ́jà nǹkan ọ̀sìn, bóyá yálà adìẹ ni o, ẹran ni o, ajá ni o, tóbi torí ẹja tí ń bẹ nínú búdò, tóbi torí àwọn ẹyẹ tí wọ́n ń fò káàkiri gbogbo àgbáńlá ayé ní sánmà, tóbi torí ọmọ ànábì ádámà láwa tá à ń sọ̀rọ̀ yìí náà. Ọjọ́ kan bẹ tọ́rọ̀ ò ní ṣe sọ mà, ọjọ́ kan bẹ táàbẹ̀ múra tí mo rò ní ṣe mú mà, ọjọ́ kan bẹ táàbẹ̀ rìn tí rò ní ṣe rìn mà. ọmọ ànábì ádámà tẹ jẹ́jẹ́. ọ̀dájú ni kú episode 2 lélẹ̀ ìta wà yìí. Bàbá wa Sheikh Muyideen Ajani Bello tẹ́ ń wò lórí móhùnmáwòrán yìí, ikú ti mú wọn lọ. Àwọn tọ́jú àwọn àpá àwọn bíi bàbá wa Sheikh Murtala Abdulsalam, ikú ti pa wọ́n. Bàbá wa Sheikh Abdulwahab Adébáyọ̀, ikú ti pa wọ́n náà. Gbogbo àwọn tọ́jú àwọn àpá àwọn tó fi dórí bàbá wa Sheikh Mustapha Abdulrauf rẹpẹtẹ, àwọn náà ti bọ́ sálì kìhámà. Báwọn tọ́jú àwọn àpá àwọn ṣe bọ́ sálì kìhámà, àwọn òbí wọn náà ti lọ. Ọ̀dájú ni kú. Ìrẹ́ ọmọ ìyá mi tó ń gbọ́ mi nínú ilé yìí, àbí tó ń wò mí lórí móhùnmáwòrán yìí, àbọ̀ wa ń gbóhùn mi náà, tẹ̀ jẹ́jẹ́ nínú àyà al-Qur'an tí Ọlọ́run tún sọ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé lẹ́yìn ìgbà tá a wá sọ lọ sọ́dọ̀ Ọlọ́run níbi láburú ẹni ẹ̀kọ́ ẹni òfò ẹni kàlákà, àwa bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run náà, ọba àjọkẹ́ ayé, ọba àsàkẹ́ ọ̀run, ọba tí ò lè kú láíláí, ọba tí ń pa lẹ́kọ̀ọ́, ọba tí ń pa lẹ́rìn. Ọlọ́run ní ìrẹ́ aṣáájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa wípé idha jaa ajaluha la yastakhiruna sa'a wala yastaqdimun. Ìtumọ̀ rẹ̀ lélẹ́yìí. Ọlọ́run ní ìgbà tí àdánwò ẹnì kọ̀ọ̀kan bá dé, tí àsàrá ìlú èmi Ọlọ́run bá dé láti wá gbẹ̀mí kó ẹnì kọ̀ọ̀kan yín, òun ni ó gbẹ̀mí olówó, ni ó gbẹ̀mí àfáà, ni ó gbẹ̀mí tálíkà, ni ó gbẹ̀mí ọlọ́lá, ni ó gbẹ̀mí àwọn màláíkà, ni ó gbẹ̀mí àwọn àlùjànnú. Kò sẹ́ni kankan tí ó kù láyé mọ́. idha jaa ajaluha, lásìkò yẹn bá ti dé o, la yastakhiruna sa'atan. Ọlọ́run ní àní ń lọ lára, wallahi àní ń lọ lára, àní ń lọ lára. Wá ṣàdúrà kan, àdúrà tí mo ṣe àbó lo kíní àgúnmu kan, àbó kankan ló lò pé àdídèwé èwo ò jẹ́ ń fi kú ṣeré. Àwọn tó lóògùn tó ní gbogbo nǹkan tí wọ́n bọ́ sálì kìyàmọ̀ ni. Àwọn Àgbẹ̀kọ̀yà ànádà wọ́n ti lọ, wọ́n láwọn láyé ta. Ìgbà tí wọ́n láyé ta ńkọ́, tí wọ́n láyé kú, ikú ti pa wọ́n. Ọlọ́run ní la yastakhiruna sa'atan wala yastaqdimun. Bákan náà ìtẹ́ ká gbé wájú ànígbé sẹ́yìn, ìtẹ́ ká gbé sẹ́yìn ànígbé wájú. Ọlọ́run wo náà ni? Ọlọ́run tí ò sí rẹ̀ ni o. Ìrẹ́ ọmọ ìyá mi tó ń gbọ́ mi lọ́kùnrin lóbìnrin lọ́mọ èké lágbàlagbà, ṣé gàyà
ṣe sùúrù púpọ̀ gbogbo tó ń nà gà sí iná ọwọ́ rẹ̀ ò lè tó tó bó sálì kìyà ọmọ sí gaya ìrẹ́ ọmọ ìyá mi eré tó ń sá eré yẹn ti pọ̀ jù kí ló dé ó lè wọṣọ méjì papọ̀ lẹ́ẹ̀kan náà ó lè sùn yàrá méjì papọ̀ lẹ́ẹ̀kan náà ó lè jẹ́ǹjẹ̀ mẹ́ta sínú wọ nìkan lẹ́ẹ̀kan náà ṣe gaya láyà stakhiruna sáà wala yastakdimun ilé náà tó wà sí fẹ́ni kọ̀ọ̀kan wa náà ó tó wà sí fún wa o gbogbo ẹ̀yin náà tí ẹ̀ ń gbọ́ wa náà ibi tá a bá wà náà ẹja ṣe sùúrù ẹja tẹ̀ jẹ́jẹ́ ọ̀dájú ni kú part 2 gbogbo àwọn tọ́jú àwọn dàrẹ́kítọ̀ lánàá wọ́n ti bọ́ sálìkì àmọ́ àwọn tó ń bẹ́ẹ̀ lónìí jẹ́ mọ́ ikú náà ni ó padà pa wọ́n ẹ̀yin náà gbọ́n tí àpá ọ̀jọ̀gbọ́n kan sọ kọ́lọ́mbà ṣe dáadáa fún àfa wa náà ọ wá sọ nínú inú ilé tíra wọn wípé alimotu ya ti baktatan walqabru sundukul amal ó ní alimot ohun tá à ń pè ní ikú jọmọ in tá à ń pè ní ikú wàláì kò lóko méjì ikú ni ikú ń jẹ́ kò lóko méjì o òní ọ̀pọ̀ arúgbó òní ọ̀pọ̀ àgbàlagbà ní ọ̀pọ̀ ìtọ́gbọ́n ní ọ̀pọ̀ ìtọ́gọ̀ baktatan òjijì ní mọ́ wọlé wá bẹ̀dá gbogbo àwọn tẹ́sán pé kábíyèsí o àti pé ó kọ́ ni wàláhì àti pé ó kọ́ ni ọlọ́run náà ní ká ní kábíyèsí sẹ́nìkan ẹnìkan lè bí ọlọ́run kò sẹ́ni tó lè bí léèrè ọ̀rọ̀ pé òjijì náà ní kó òde bọ́mọ ẹ̀dẹ́ ènìyàn wàlùkọ́bùrù sundukul amal ó ní sáré tẹ́wá wòye náà ní ọjà kò tí ì sí ọmọ ànábì ádámà ìrẹ́ bàbá iṣẹ́ rẹ̀ wo ló ṣe tó fẹ́ tọ́ka sí ìrẹ́ màmá iṣẹ́ rẹ̀ wo ló ṣe subhanallah èyí ìran ẹ̀kí lásìkò rẹ̀ èyí àwẹ̀ ẹ̀gbánú Ramadan ẹ bẹ̀rù ọlọ́run iṣẹ́ rẹ̀ wọlé bẹ́ẹ̀ jẹ́ nínú sàárè yín báyìí tábà sí gbàgbé òun sẹ́ńlá nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam ohun tó máa nẹ́bí Ádámù bá ti kú tán ó ní nǹkan mẹ́ta náà ni ó tẹ̀lé òkùdé ti sàárè wọ́n á bèèrè pé eré òjíṣẹ́ ọlọ́run á bí ọ́ léèrè kí ni nǹkan mẹ́ta tí ó tẹ̀lé òkùdé ti sàárè ọlọ́ọ̀kọ́ làwọn mọ̀lẹ́bí òkú bóyá ìyàwó ló ní ni ọkọ ló ní ni àbọ́mọ ló ní wọ́n máa pariwo pé irú èwo leléyìí o ṣùgbọ́n ní tí wọ́n ti ní mọ́ni ọlọ́run wọn à ní pariwo gbé oró ohun tí wọ́n mọ̀ sọ ni pé inna lillahi wa inna ilayhi raji'un àkọ́kọ́ ni mọ̀lẹ́bí yóò tẹ̀lé òkùdé ti sàárè ẹ wá rí ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ òun náà ń dúkìá tó kù ní o òun náà ó di èèyàn àwọn náà tẹ̀lé òkú yẹn lẹ́ẹ̀dẹ́ ti sáré ẹ wá rí lẹ́ẹ̀kẹta òun náà lẹ́sìn ọlọ́run pẹ̀lú iṣẹ́ tí òkú yẹn náà ń bá nínú sáré ẹ̀yin ọmọ ìyá mi èwo la fẹ́ jábọ̀ fọlọ́ ń bẹ̀ ọwọ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí méjì ó padà sílé yóò wá ku ẹyọ kan ń bẹ̀ èwo ni ó kù ń bẹ̀ méjì wo ni ó padà sílé ẹjẹ́ àjọ yànnà náà rẹ̀ ò fọ́ra wa nínú méjì tí ó padà yẹn náà mọ̀lẹ́bí òkú wa àìdá ọkọ ni o àbí ìyàwó ni o àbọ́mọ ni o àbẹ́bí ni o wọ́n padà lè ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ náà dúkìá èyí tó wá sì kẹta ń bẹ̀ tí ọ̀wá kù fókù náà ní kíni jàmá òun náà ní iṣẹ́ tó kù sí àtẹ̀sìn rẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣẹlẹ́yà káàkiri ayé tínú yìí sì ń dùn dáhùn pé ìyàlẹ́ ń ṣe ẹ̀sìn lẹ́sìn káàkiri ayé ẹ̀yin náà ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀ rántí ijọ́ tẹ́ pàjá àwọn àlejò kan tá àlejò tẹ́ rírú ẹ̀ rí àlejò tíṣẹ́ ọmọ bá yín sọ̀rọ̀ tẹ́ sì máa tọ́ ara tẹ́ máa yàgbé ara iná làwọn mọ̀láìkà méjì kan tí wọ́n ń pè ní Munkar wa Nakir ẹ̀yin ọmọ ìyá mi ẹja ṣe sùúrù ẹja tẹ jẹ́jẹ́ ẹja ṣe gàyà púpọ̀ ọ̀dájú ni kú o episode 2 lélẹ́yìí episode 1 ti wà ń bẹ̀ lórí ìmáàmù Olúwakẹ́mi TV ìlú kan ní ilé YouTube yín tẹ bá tẹ fóònù yín tẹ gàrà lọ síbi YouTube direct rí ìmáàmù Olúwakẹ́mi TV ọlọ́mọṣẹ́ ìgbàdo ẹni kọ̀ọ̀kan wa bàbá wa tí a ń wò yìí Fọlá Sheikh Muyideen Ajani Bello ọlọ́wọ́ dákúnbà gbàbọ̀ wọn o dákúnbà foríjì wọn dákúnbà sí wọn ní ọmọ àjẹ́nà bá a sì wọ́n jẹ́jẹ́ ọlọ́run Inshallah gbàlẹ́ ta ló kù lọ́run náà bóyá bàbá ni àbíyà àbẹ́gbẹ́ àbábúrò àbọ̀rẹ́ àbárá àbọ́mọ ọlọ́run àbíọ́ ìwọlọ́ba láàánú ìwọlọ́ba aláforíjì ọlọ́run dábàá adágún papọ̀ kẹ́ bá a sì wọn ọlọ́mọ àjẹ́nà má sì wọn ní ọmọ náà ọlá bismillahir rahmanir rahim ìwọ náà máa sàmì àdúrà ìfọkàn sàmì àdúrà fáwọn òkú rẹ tó ti lọ fọkàn máa sàmì bọ̀ bá mọ tá a bá ń wí ìwọ náà fọkàn sàmì bọ̀ ọlọ́run mo bí ọ
sọ bismillahir rahmanir rahim rabbana ighfir lana wa li ikhwanina alladina sabaquna bil iman wa la taj'al fi qulubina ghillan alladina amanu rabbana innaka ra'ufur rahim. Ọlọ́run àbíọ́ o àmín dákun padà kó papọ̀ kẹ́ àwa náà tá à ń sọ̀rọ̀ àtẹ̀yìn náà tẹ̀ ń wò wá káàkiri àgbà ńláyé Ọlọ́run má fi jàmbá sẹ̀mí ẹnì kọ̀ọ̀kan má fi kú bàbá wa yìí Ọlọ́run dákun má fi tú Islam o má fi kò tí ẹ lè fi tú Islam náà Islam tún máa tún dá sí náà ni ṣùgbọ́n Ọlọ́run má sì dákun fàfẹ́ ẹnì kọ̀ọ̀kan wa gbogbo apáta dákun já náà ògúnlé ayọ̀ kálá tó bọ̀ tá a rẹ̀ sì wá lọ́mọ àlùjánnà má sì wá ní ọmọ náà wala hawla wala quwwata illa billah àlà àlìyí àlàdí bá a ṣe ń wo yìí àbí bá a ṣe ń gbọ́ yìí ìwọ náà fi sọwọ́ sọmọ làkejì rẹ̀ fi sọwọ́ sọ̀rọ̀ rẹ̀ fi sọwọ́ sọ̀rọ̀ mọ̀lẹ́bí rẹ̀ pé ọ̀dájú ni kú o ká sì máa palẹ̀ mọ́ díẹ̀díẹ̀ Ọlọ́run abìọ́ ọba aláàánú ni ọ́ Ọlọ́run má jẹ́ kí wọ́n bọ́ bàtà àyà sẹ́nu ọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa insha Allah fún wa ní gúngbọ̀ ẹ̀mí àtàláfíà tó péye wala hawla wala quwwata illa billah àlà àlìyí àlàdí subhana rabbik rabbil izzati amma yasifun.